ìlú kan ń bẹ ní ilẹ̀ Yorùbá ń bí tó jẹ́ wípé wọ́n ní òrìṣà kan tí wọ́n máa ń bọ ní ìlú náà tó jẹ́ wípé tí wọ́n bá ti bọ òrìṣà yẹn ohun gbogbo ní inú ìlú yẹn á máa lọ déédéé. Àwọn ọdẹ ẹbẹ̀ wọ́n á máa rìn pa ẹran láì ní sí láburú. Àwọn àgbẹ̀ ẹbẹ̀ àwọn náà wọ́n á máa ṣiṣẹ́ àgbẹ̀ wọn wọ́n á sì máa rí èrè oko wọn dáadáa. Àwọn oníṣòwò níbẹ̀ wọ́n á máa ṣòwò wọ́n á sì máa jèrè ọjà. Ṣùgbọ́n bí wọn ò bá bọ òrìṣà yìí nígbà náà láyé àtijọ́ nǹkan yìí sábà lọ déédéé nínú ìlú náà. Kí wá ni wọ́n fi máa ń bọ òrìṣà tá à ń wí yìí? Àgbò, ẹran àgbò ni wọ́n fi máa ń bọ òrìṣà náà. Ọdọọdún ni wọ́n máa ń bọ. Tí wọ́n bá ti bọ ní ọdún, ìlú náà yóò máa tùbà yóò sì máa tùṣẹ. Tó bá ti kù ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ bọ òrìṣà yẹn ni wọ́n máa ti lọ mú ẹran àgbò wọ́n á ti so mọ́lẹ̀ sí ìdí òrìṣà tá à ń wí yìí. Tí òrìṣà yìí fúnra ẹ̀ yóò ti mọ̀ wípé àkókò ń tó bọ̀ láti bọ òun nígbà tó bá ń rí ẹran àgbò lórí ìso lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ òun. Àsìkò wá tó láti bọ òrìṣà yìí lọ́dún tá à ń wí yìí. Wọ́n ti lọ pèsè ẹran àgbò yìí wọ́n ti so mọ́lẹ̀ ló kù ọ̀sẹ̀ kan tí wọ́n máa bọ òrìṣà yìí. Wọ́n ti so ẹran àgbò yìí mọ́lẹ̀ sí ìdí òrìṣà náà. Bó ṣe di òru ó kù ọjọ́ mẹ́rin tí wọ́n máa bọ òrìṣà yẹn, wọ́n kàn déédéé dé ìdí òrìṣà yìí ni wọn ò bá bá ẹran àgbò ń bẹ̀ mọ́. Ẹran àgbò yìí a ò mọ̀ rí mọ́. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bá kéde yìí káàlú wípé ẹran àgbò tá a fẹ́ fi bọ òrìṣà yìí a ò rí mọ́ o. Ẹran àgbò tá a fẹ́ fi bọ òrìṣà ìlú a ò rí mọ́ o. Ẹni yòówù tó bá bá wa rí kó fà á wá sílé baálẹ̀ ìlú o tàbí kó lọ so mọ́lẹ̀ sí ìdí òrìṣà. Bàbá ọlọ́dẹ kan wà ní ìlú yìí. Bàbá ọlọ́dẹ yìí ọdẹ apẹrin ọdẹ apẹfọ̀n ni òun máa ń dẹ iná òru, wọ́n máa ń dẹ̀gbẹ́ lóru ni. Bàbá yìí a máa pa ẹran lóríṣiríṣi, a máa pa àgbọ̀nrín, a máa pa oríṣiríṣi ẹran ni bàbá yìí máa ń pa. Bàbá yìí wá dẹ̀gbẹ́ lọ lóru. Òru ó kù ọjọ́ mẹ́rin tó túmọ̀ sí wípé tílẹ̀ bá fi mọ́ yóò máa kù ọ̀túnla tí wọ́n bọ òrìṣà yẹn. Bàbá yìí bá dẹ̀gbẹ́ lọ lóru. Bí ṣe máa ń dẹ̀gbẹ́ lọ tí máa pa àgbọ̀nrín pa àwọn ẹran ló bákan náà ló sì lọ. Iná rẹ̀ tó tàn sọ́ọ̀kan ní ẹranko kan ló bá gba iná jẹ bí tí máa ṣe bí ìṣe rẹ̀ ló bá yìnbọn mọ́ ẹranko tá à ń wí yìí. Bó sì jẹ́ ọfà lọ́ta ni ó sáà pa ẹranko tá à ń wí yìí. Nígbà tó máa dé ìdí ẹranko yẹn kì í ṣe àgbọ̀nrín kì í ṣe kúnnúgbá kì í ṣe ẹran kankan, ó jẹ́ ẹran àgbò eléyìí tí wọ́n ń wá. Ní kété tó rí ẹran àgbò tí wọ́n ń wá nílùú rẹ̀, wọ́n wá gbọ́dọ̀ gbọ́ pé òun lòún pa ẹran àgbò yìí bí. Bàbá yìí bá yára gbé kọ́rùn, ilẹ̀ ò tí ì mọ́ ló bá gbé kọ́rùn, ló bá yá tara ṣàṣàṣàṣà ló bá gbé wá sílé abúlé lọ́dọ̀ ẹ̀, ló bá gbé sí ẹ̀yìnkùlé ilé ẹ̀, ọgbà sí ìwà ń bẹ̀ ló bá gbé sí ẹ̀yìnkùlé ilé ẹ̀. Ní kété tí ọmọ ẹ̀ rí àwọn ọmọ méjì, bàbá yìí sì bí ọmọ méjì, ìkan bí ọmọ ọdún 15, ìkan bí ọmọ ọdún 10. Ní kété tí wọ́n rí, wọ́n sì gbọ́ pé wọ́n ti kéde nílùú pé wọ́n ń wá ẹran àgbò. Nígbà tí wọ́n rí wípé ẹran tí bàbá àwọn gbé wálé kò jọ eléyìí tí máa ń gbé wálé tẹ́lẹ̀, ẹran àgbò ló gbé wálé. Eléyìí tó wá jẹ́ àgbà nínú wọn ló bá béèrè pé bàbá mi ẹran àgbò lẹ gbé wálé ni? Bàbá ní bẹ́ẹ̀ ni. Ọjọ́ ń pé ẹran àgbò eléyìí tí wọ́n ń wá òun ló ń gbé wálé yìí, ṣùgbọ́n wíwo lẹ́nu awo wo ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o. Bàbá yìí àti àwọn ọmọ rẹ̀ méjèèjì ni wọ́n bá yára tara ṣàṣà pé kílẹ̀ ò tó mọ́ kí àwọn ó tètè yá àṣàyàn àgbò. Níbi tí wọ́n ti bó awó àgbò, wọ́n ti ń fẹ́ máa gé pé kí àwọn máa gé léná láti bọ̀ àbí láti sè àbí láti yán. Bẹ́ẹ̀ ni oníṣẹ́ dé láti ọ̀dọ̀ baálẹ̀ ìlú
tí wọ́n wá sọ wípé wọ́n kéde wá wípé gbogbo ọlọ́ọ̀dẹ ìlú pátá kí wọ́n ó forí kò ní ilé baálẹ̀ o láti jọ wá jíròrò nípa bó o ní ẹran àgbò àwọn ò sì rí o báwọn ò bá sì rí báwo làwọn ò sì pèsè ìmíì torí ó kù ọjọ́ mẹ́ta tí àwọn ò ṣe ọdún ìlú. ní kété tí àwọn oníṣẹ́ dé ọ̀dọ̀ bàbá yìí wọ́n pe bàbá yìí bọ́ síta fún wọn pé baálẹ̀ ní kí wọ́n wá o bàbá yìí ò bẹ̀sùn gbẹ̀gbà kò tí ẹ̀ sọ nǹkan kan fún ọmọ ẹ̀ wọ́n kàn sọ wípé mo fẹ́ lọ sí ìpàdé ní ilé baálẹ̀ o wọ́n bá lọ. nígbà tí wọ́n débẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ nípa pé báwọn làwọn sì ṣe ẹran àgbò báwọn làwọn sì pèsè ẹran àgbò míì eléyìí tí àwọn ò fi bọ òrìṣà ìlú. àwọn ọmọ tó ń sáàyàn àgbò àwọn méjèèjì wọ́n wà nílé tí wọ́n ń sáàyàn ẹ̀ lọ. wọ́n ti gé gbogbo ẹran àgbò wọ́n ti kó sínú ìkòkò ló bá kù orí ẹ̀. wọ́n wá fẹ́ gbé orí àgbò yìí wọnú ìkòkò láti pé kí àwọn ó bọ̀ ọ́ àbí káwọn ó sè é. wọ́n dìbò ẹ̀ kò wọlé sínú ìkòkò wọ́n nàró ẹ̀ kò wọlé sínú ìkòkò látàrí ìwo àgbò yìí kò jẹ́ kí orí ẹ̀ ó wọlé sínú ìkòkò. nígbà tẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ ọmọ ẹ̀ wá wò pé ṣé àwọn ò ní ṣe orí àgbò yìí mọ́ ẹran yìí ni àbí kí ni káwọn ó ṣe. èyí tó jẹ́ kékeré nínú àwọn ọmọ yìí ló bá ní òun ó lọ sọ fún bàbá àwọn níbi tí bàbá àwọn wà. kí ló wá ṣẹlẹ̀? gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ìkànnì àtẹnuwíjọ́ lẹ̀ ń gbọ́ òun lẹ̀ sì ń wò. ẹ bá mi share ìtàn yìí fún àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n fi kọ́gbọ́n. ìtàn akọ́nilọ́gbọ́n ni ẹ jẹ́ kí wọ́n fi kọ́gbọ́n. ẹ jẹ́ pàápàá jùlọ àwọn ọmọ wa kéékèèké ẹ jẹ́ wọ́n kọ́gbọ́n látara ìtàn yìí. ẹ bá wa share rẹ̀ ẹ bá wa like program yìí. kí ló wá ṣẹlẹ̀ lọ́mọ yìí bá gbéra ilé ìtọ́jẹ́ ọmọ ọdún 10 ó lóun lọ sọ fún bàbá àwọn ní ọ̀dọ̀ baálẹ̀ wípé ṣé kí àwọn ọmọ sí orí àgbò mọ́ ẹran táwọn ń sè ni ṣé káwọn ọmọ sí orí àgbò mọ́ gbogbo ẹ̀ nítorí orí ẹ̀ kò wọ ìkòkò. ẹ̀gbọ́n ẹ̀ ní àgbò tó jẹ́ pé wọ́n ń wá nílùú tí wọ́n fẹ́ lọ sọ fún bàbá àwọn ọmọ yìí mọ̀ ká gidi borí ó lóun ó lọ sọ fún bàbá àwọn pé ṣé kí àwọn ọmọ sí orí àgbò mọ́ ẹran eléyìí tó kù. lọ́mọ yìí bá gbéra ló bá lọ. nígbà tó débẹ̀ ó débi tí wọ́n ti ń ṣèpàdé wọ́n pọ̀ bíbà. ní kété tọ́mọ yìí débẹ̀ ló bá fariwo ta bàbá mi. bí bàbá yẹn ṣe gbóhùn rẹ̀ bàbá rẹ̀ ti mọ̀ pé òun ni. bàbá yẹn bá yára dìde àwọn tó wà ń bẹ̀ ní ó gbọ́dọ̀ lọ bí kankan torí wípé ìpàdé làwọn ń ṣe lọ́wọ́ ń bí. wọ́n wá mú ọmọ yẹn pé ntọ́ ọba fẹ́ sọ wá sọ fún bàbá rẹ̀ ń bí gbogbo àwọn náà wà ń bí wá sọ ntọ́ ọba fẹ́ sọ ń bí. kí lọmọ yìí wí? lọmọ yìí bá ní bàbá mi bàbá yẹn dá lóhùn. ó ní bàbá mi bàbá dá lóhùn bàbá yẹn ní kí ló dé? ó ní ọ̀rẹ́ yín kan ní mọ̀ ń béèrè yín lé. bàbá yẹn ní ọ̀rẹ́ mi wo? ó ní ọ̀rẹ́ yín tẹ́ ẹ máa ń pè ní orí àgbò ọ̀wọ̀ kòkò. bí bàbá yìí ti gbọ́ ṣé ẹ sì mọ̀ wípé wọ́n ní ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kínní àná. bàbá yẹn náà yára dá lóhùn pé ọ̀rẹ́ mi orí àgbò ọ̀wọ̀ kòkò kan náà ọmọdé bẹ́ẹ̀ ni ló ń béèrè mi ọmọ ní ọ̀rẹ́ yín orí àgbò ọ̀wọ̀ kòkò ni wọ́n pé wọ́n láwọn làwọn ń béèrè yín o. bàbá yẹn ló bá kí orí kí ọ̀rẹ́ rẹ̀ mọ́lẹ̀ ló bá ní ọ̀rẹ́ mi orí àgbò ọ̀wọ̀ kòkò láti ẹjọ́ yìí làásí méjì ọkùnrin 3 ẹ̀yìn àmúlàdá wà ṣèé kó jiná bàbá ọmọ yíọ́lá yà á sọ fún un pé mò ń bọ̀ tá a tètè máa lọlé pé mo fẹ́ẹ́ dé o làásí méjì ọkùnrin 3 ọkùnrin dáyíndáyín. bọ́mọ yìí ti gbọ́ ó ti yé ní tí bàbá ẹ̀ ní kó ṣe lọ́mọ yìí bá padà lé. nígbà tó délé ó sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé bàbá àwọn ní kó wọ́n sọ fún un pé bàbá àwọn ní kí àwọn la orí àgbò yìí sí méjì wípé àdá táwọn ń wá o ọ wà lẹ́yìn àmù. gbogbo ọmọ Yorùbá àtàtà gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi. wọ́n ní ọ̀rọ̀ àná ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kínní àná ọ̀rọ̀ àsọtì ní jẹ́ ọmọ àmì gbẹ́nà. ó ní ẹnà ni bàbá àtọmọ fi bára wọn sọ̀rọ̀. ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lẹ́nà bá a ṣe ń fojú bá ní sọ̀rọ̀ fẹnu bá ní sọ̀rọ̀ fẹsẹ̀ bá ní sọ̀rọ̀ fi gbogbo ara bá ní sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn ọmọ wa mọ̀ nítorí wípé ó jẹ́ ìgbanisílẹ̀ ìtúnisílẹ̀ kúrò nínú ewu nígbà míì. orúkọ mi ò yí padà Àtẹnuwíjọ́ ni mò ń jẹ́ ní ìkànnì Àtẹnuwíjọ́ TV. ẹ bá wa share program yìí ẹ bá wa like ẹ ìnáwó ní tán owó yín ó dìgbà.